kí ló ń dẹ́rù bà wá nínú ìgbéyàwó? Kí ló ń dẹ́rù bọ́kọ àtìyàwó láàrin ìgbéyàwó wọn? Nínú ìrìn àjò ìfẹ́, kí ló ń dẹ́rù bà yín? Kò síbi tẹ́rù ò sí, kò sí nǹkan tí ò lè fẹ̀rù, kò sí bẹ́rù ò ṣe lè wá. Àmọ́ ẹ kọ́kọ́ ní lọ́kàn pé ìjayà wà nínú ìgbéyàwó. Ibi gbogbo la ti ń kádìí alẹ́, àtolówó àti tálíkà. Pé kò sí nǹkan tó lè dẹ́rù bà yín nínú ìgbéyàwó, irọ́ lẹ pa, ẹ tú dànù. Kò síbi tí súnkẹrẹ fàkẹrẹ ò sí nínú ìgbéyàwó. Tó bá wá ń ṣẹlẹ̀ bíi pé ó kù díẹ̀ káàtó báyìí, kò sí lọ́wọ́ ọkọ tàbí kò sí lọ́wọ́ ìgbéyàwó, kò sí lọ́wọ́ ọkọ, kò sí lọ́wọ́ ìyàwó nínú ìgbéyàwó láti fi so ìgbéyàwó yín ró. Mò ń sọ nípa kí là á jẹ kí là á mu. Ẹ má rò ó tì, ẹ má rí bíi wàhálà. Àwọn olówó náà tí wọ́n rí jẹ tán rí mu, wọ́n ní àwọn àdójúkọ míì nínú ìgbéyàwó wọn tó le ju tiyín lọ. Ẹ kàn rí bó ṣe bí ẹni kó sáfẹ́rẹ́ yẹn, ẹ rí bíi traffic, ẹ rí bíi go slow, ẹ rí bíi súnkẹrẹ fàkẹrẹ, ó sì máa padà true. Ṣé ẹ rí bíi tí wọ́n ti wà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ for 3 days ni? Bó ṣe rí náà ìgbéyàwó náà, ó máa clear, ọ̀nà yẹn máa true. Ìgbàlá àmọ̀ṣá, torí ẹnìkan ṣoṣo tó jẹ́ traffic warden tó lè clear road yẹn lọ lọ́run àti kádàrá. Báwọn òṣìṣẹ́ ojú ọ̀nà bẹ́ẹ̀ ṣe ń clear súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lójú títì. Ṣùgbọ́n tinú ìgbéyàwó, Ọlọ́run nìkan ni àti kádàrá pẹ̀lú èmi àtiwọ, ìyẹn ọkọ àtìyàwó. Ọ̀nà wo lọ́lọ́run lè gbà clear ni pé kẹ́ ẹ ráàánú gbà. Ìbẹ̀rù wà nínú ìgbéyàwó, ìbẹ̀rù ni traffic lójú pópó. Mo kan traffic yìí, mo dẹ̀ wá èyí ti traffic o. Ṣùgbọ́n gbà tẹ́ ẹ máa gbéra ńlé, ẹ rò pé ẹ máa kan traffic, ọ̀nà tó lọ tó true gangan lẹ lọ gbà pé kò sí traffic ńbẹ̀. Nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe boyfriend and girlfriend, ẹ ti rí pọ́nà yẹn bẹ̀rẹ̀ sí ní tọ́. Ṣùgbọ́n ẹ rí pé ẹ máa kan traffic lọ́nà tàbí ìdádúró kankan pé ẹ máa pẹ́ ń bẹ̀, ẹ rí. Kádàrá ayé ló rọ̀ mọ́ o. Ẹ takò òsì dànù pé lọ́mọ jẹ́ rí kádàrá burú wàláì. Bí ìbá ṣe ti kò ní jẹ́ ti. Ẹlòmíì máa ń kan súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ kó lè bá a pẹ́, kó mọ̀ bá a kan ibi tí wọ́n ti fẹ́ ṣe léṣe nínú bẹ́ẹ̀ lórí nínú ìgbéyàwó. Bẹ́ẹ̀ lòmíì ò bá rí àdójúkọ nínú ìgbéyàwó tó kàn lọ bẹ́ẹ̀, ọjọ́ alẹ́ rẹ̀ ó lè má dà. Orí alẹ́ lọ́lọ́run ṣe fẹ́ lòmíì. Tó bá rẹ́ni tó ń yọ ẹ̀ lọ́sàn-án, tó ń rówó jẹun, tó rí gbogbo ẹ̀ jẹun, tí wọ́n ń yọ̀bọ̀ tí ìrọ́pọ̀lọpọ̀ ọrú wọn tán padà wá tọrọ jẹ, Ọlọ́run ní ṣe ti níbẹ̀. Ìwọ tó wá jìyà lọ́sàn-án náà, ẹ wá dúpẹ́ oníṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí o, ìwọ lọ́mọ wá rówó dá, ẹ wá sọ nígbà ayé bàbá alágbájá kò sì tí ì kú. Kò síbi tí ò sí súnkẹrẹ fàkẹrẹ nínú ìgbéyàwó. Mọ́ wà lọ gba wrong way, má gba one way. One way ni pé kó dojúkọ ọ̀nà ẹlòmíì, orí pọ́ dáa fún un, ìgbéyàwó rẹ̀ ń dùn, ìtíyàwó ẹ̀ ń ṣe tàbí tọkọ ń ṣe nìwọ náà fẹ́ ṣe, ṣàkọmọ ẹ̀. Bí wọ́n bá bọ́ sọ́wọ́ agbófinró nígbà tí wọ́n gba one way táwọn sì ti lọ, ìwọ dé máa fi jófin. Tí wọ́n bá fi ẹ́ jófin tó wà látìmọ́lé ẹni tó kọpí ti lọ, ṣé kádàrá kan náà lẹ́jọ́ yẹn? Bí wàhálà tàbí ìdààmú bá wọnú ìgbéyàwó, sùúrù lọ́gbà o, kì í ṣèkanra. Ìwọ ọkọ òlú lọ broke, ọ̀nkara mọ́yàwó ẹ̀, ṣé òun ló ní o broke ni? Díẹ̀ ọmọkùnrin ò tó, but notwithstanding, ó máa pe wa bá sọ̀rọ̀ ni. Ìwọ ìyàwó náà, dó àwọn kan wà àwọn ìgbọ́ o, ìgbà yẹn náà wà yọwọ́ sọ́kọ. Àwọn ìyàwó kan náà wà
tí nǹkan ọba ti lọ bó ṣe yẹ kó lọ ìgbà yẹn lọ́wọ́ ṣe wọ́wọ́wọ́wọ́ lè bá mi sọ̀rọ̀ nígbà tí tráfíkì dénú gbéyàwó tí ẹ̀rù dénú gbéyàwó ìgbà yẹn nìyẹn gbogbogbò mo ò lè máa súnlé owó tí mo fi ń wọ mọ́tò láti ṣọ́ọ̀bù jìnnà ó jìnnà kí n tó délé mo fẹ́ máa lọ sún ṣọ́ọ̀bù á sì kẹ́rù díẹ̀ ọmọ wa jìyà o nítorí pé gbà tó dùn ẹjọ́ ń jẹ ìlà ń pè lẹ́lẹ́dàá àtàdàbí nígbà tó bá dùn jẹ́ ká mọ̀ pé wà lọ́wọ́ ẹ̀ tí ò bá sí jẹ́ ká mọ̀ pé kò sí ṣùgbọ́n ẹni tó jẹ́ kó mọ̀ pé wà lọ́wọ́ ẹ̀ tí ò wá sí tó wá ń hùwàkuwà yóò padà jẹ̀bi wájú Ọlọ́run toró ti gbìyànjú